Olu Itori àti gómìnà Dàpọ̀ Abíọ́dún yìí ìbànújẹ́ ńlá ni kinní ọ̀hún ti dá sílẹ̀ o, pàápàá fáwọn ọmọ aládé, àwọn ọmọ káàárọ̀ oòjíire tí wọ́n jẹ́ ọmọ Yorùbá gidi. Kí ni ohun tó ń bà wọ́n nínú jẹ́ gidigidi? Ipò tí kábíyèsí wà ní o, bí Ọba Alade ti ṣe ń wá yìí níwájú gómìnà làwọn ènìyàn ti sọ pé ó kù díẹ̀ káàtó. Nítorí igbákejì Olódùmarè tó ṣẹ̀dá ayé ohun ìsálú ọ̀run ni àwọn ọba aládé ṣe. Tí ọba aláyé kan bá wá ń kúnlẹ̀ wọ̀ níwájú gómìnà kan nílẹ̀ Yorùbá, àwọn tí òye ọ̀rọ̀ yé dáadáa ti sọ pé wàhálà ni o. Ṣá o, ọkùnrin kan wà o, Lérè Ọláyínká lorúkọ ẹ̀ ń jẹ́, olùrànlọ́wọ́ fún gómìnà ìpínlẹ̀ Èkìtì tẹ́lẹ̀ Ayọ̀délé Fáyọ̀ṣe ni lórí ètò ìròyìn. Bó ti ṣe rí fídíò yìí ni ohun tí Lérè tẹnumọ́ náà ni pé àbùkù ńlá gbà nìyí o, bí Ọba Aládé ṣe ń kúnlẹ̀ síwájú gómìnà nílẹ̀ Yorùbá. Lérè Ọláyínká ti sọ pé ohun tó burú ni o, kí kábíyèsí orí adé ọrùn ìlẹ̀kẹ̀ ó máa kúnlẹ̀ níwájú gómìnà nítorí kíni. Ṣá o, ó ti sọ pé ìwà ìtìjú yìí kì í ṣe fún Ọba Aládé náà nìkan o, gómìnà ìpínlẹ̀ Ògùn tí òun náà jẹ́ ọmọ ọba gan-an ló tàbùkù ara ẹ̀. Toyibat Abike ló ń jábọ̀ ìròyìn, ẹ máa yáṣẹ́ o. Alore TV, Alore TV, nílé nílé òkúni, ẹ máa wò ó, ètò tó kọ́ni lọ́gbọ́n, ètò tó